ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi mo kí wa káàbọ̀ fún ti ọ̀sẹ̀ yìí sórí ètò kí lẹ rí sí ṣàlàáfíà lẹ wà ṣókun àtagbára wà fún wa ṣáàrí wàhálà ṣáàrí dààmú orí ò mà ní jẹ́ ká rìn síbi téwú wà ayọ̀ àtàláfíà báyìí la fi máa rí ara wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò kí lẹ rí sí ètò kan pàtàkì tí ó máa ń ti ilé iṣẹ́ wa Nuwa Media jáde wá nínú èyí tí a ti máa ń ṣe àgbéyẹ̀wò àwọn kàyéfì ilẹ̀ Yorùbá àbí àwọn ìrírí gbogbo tí a gbọ́ tó ṣẹlẹ̀ sí wa àbí tó ṣojú wa ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn odi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá nílé iṣẹ́ wa Nuwa Media wípé tiwa ni láti máa gbé àṣà ẹ̀sìn èdè ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ àti láti máa fọn rere àwọn ọmọ wa tó ti lààmìlàaka káàkiri orílẹ̀-èdè àgbáyé èmi náà ní tiyín ní tòótọ́ Aródú òjígọ̀bì ọmọ wọn ló wo òdùrú ọmọ ajífẹ́pẹ́ ṣeré ọmọ ògbógbòǹdù ẹkùn ọmọ ògbógbò máa fíran ọmọ kì bàbá sílẹ̀ èmi lọmọ bá rí jẹ àwọ̀láàmọ̀ ọmọ mi tútù tí í jó ní fàìfàì lórí ètò kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí ẹ máa bá mi fi ìfẹ́ àtayọ̀ gba fídíò mi yìí bí ó ṣe rí torí wípé àwọn nǹkan kan ló dé tí mo fi wà ní àwọn ibì kan ẹni bí ọkàn mi kan ni mo gbé wá sí ilé ìwòsàn fún ìtọ́jú mo mà dúpẹ́ fórì mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó bá mi mú wọn ní ara dá ṣùgbọ́n ẹ̀yin tèmi ilé ìwòsàn yìí náà ni mo ti wà o níbẹ̀ ni mo ti ná etí mi sílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé etí mi ya báyìí níbi gèlè ọmọ olóòkú ibẹ̀ náà ni mo ti gbọ́ oríṣiríṣi àwọn àrà tó tún ṣẹlẹ̀ ní orílẹ̀ àgbáyé àwọn nǹkan kan wà tó jẹ́ wípé àṣírí ni wọ́n ṣùgbọ́n ní àwọn ìgbà tàbí àkókò kan ohun tá a pè ní àṣírí ohun ìkọ̀kọ̀ yìí a máa tú síta òun náà ló dífá fún ìtàn ẹni tí mo gbọ́ nílé ìwòsàn ibi tí mo wà yìí ẹni tó jẹ́ ìyàwó fún ọlọ́lá kan ọlọ́lá yẹn ni ó ṣe òjòjò tó yẹ fún ikú tí wọ́n gbé wá fún ìtọ́jú nílé ìwòsàn ibi tí mo wà ibi tí ẹni yìí ti ń pòfóló ikú tí wọ́n ti ń dù ú wípé ó máa yè ni ó máa kú ni ní obìnrin yìí ti ní kàkà kẹ́ni yìí kú láìmọ̀ ohun tó ṣẹlẹ̀ wípé òun akókó yà mọ̀nà sọ ohun tó ṣẹlẹ̀ fún arákùnrin olówó yìí kí lohun tó ṣẹlẹ̀ màmá yìí lọ bá ọkọ rẹ̀ ó sọ fún wọn ní ó ní olówó orí òun o àlè ẹlòmíì òun mà ti ṣẹ̀sẹ́lẹ̀ dá ẹ̀ òun ò sì fẹ́ káìsàn yìí gbà ọ́ lọ láì jẹ́ pé o mọ àṣírí tó ń bẹ níbẹ̀ ìyẹn ni bàbá olówó wá ní àṣírí ṣó o lè ṣe òun ṣá ládùúrú bó ṣe dúró ti òun nínú gbogbo làásìgbò obìnrin wa ni mo mà ṣẹ́ ẹ̀ mo ṣe lẹ́dàá ẹ̀ ló bá mú ọ̀tún àtòsí ló bá papọ̀ ló bá mẹ́jọ ló bá rò ó ní nínú gbogbo àwọn ọmọ méjèèjì tóun bí fún bàbá olówó ó ní kò sí ẹyọ kan ṣo pọ́ndọ́rọ́ báyìí tó jẹ́ ọmọ bàbá olówó bá ta gèrè ó ní irú kí leléyìí òun ṣe máa ní ọmọ méjì tó máa sọ fún òun wípé àwọn ọmọ méjèèjì kì í ṣe ti òun lóbìnrin bá mú ẹkún sun ló bá bẹ̀rẹ̀ sí ní bẹ ọkọ ẹ̀ ó ní olówó orí òun ó lóun náà ò déédé hùwà bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣe ó ní tí olówó yìí rántí ní ìgbà kan wípé ó ṣe àìsàn kan kò pẹ́ tí àwọn fẹ́ ara àwọn bàbá olówó bá ní bẹ́ẹ̀ ni ó ní àmọ́ àìsàn yìí bàbá olówó yìí wà nínú ipò tí àwọn oníṣègùn òyìnbó máa ń pè ní kómà fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bàbá máa fi jí ni wọ́n sọ fún wọn wípé ohun gbogbo tó ń bẹ nínú àgọ́ ara bàbá ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti daṣẹ́ sílẹ̀ lára ohun tó daṣẹ́ sílẹ̀ ní ara bàbá yìí ní ẹ̀yà ara rẹ̀ tí ó mú kí àtọ̀ jáde àtọ̀ tó ń di ọmọ wọn ní ẹ̀yà ara yìí ń kọ́ kò lè gbé àtọ̀ tó jiná dénú jáde mọ́ débi tí ó máa di ọmọ lára obìnrin ìyẹn lóbìnrin yẹn bá lóun rò wípé ládùúrú bí ọkùnrin ṣe nífẹ̀ẹ́ òun tó tọ́ òun tó wò òun tó mú òun nílé ìwé tó sọ òun di obìnrin tó dá òun ní okòwò tóun fi di olówó wípé ẹni yìí òun ò ní fẹ́ kí tiẹ̀ gbé nílé ayé lóbìnrin bá mú èjì kún ẹ̀ta ló bá mú rìn àjò pọ̀n ló lọ sí ọ̀nà tó jìn ló lọ yan ọkùnrin kan ní ọ̀rẹ́ ọkùnrin yìí ló máa ń bá ṣeré ọmọ tó bá ti doyún àgbè fún ọkọ rẹ̀ wípé ọkọ òun ló ní ọmọ ìyẹn ló ṣe tó fi bí ọmọ méjì ṣé ẹ wá rí o ó ní ohun tí ò jẹ́ kí àṣírí ó tú kò ju wípé ọkùnrin tó yàn láàyò yìí ó dúdú bí bàbá olówó ṣe dúdú ẹ ṣe lé ní nígbà tó rí máa bá ṣe ọkùnrin tó yàn láàyò yìí ó jẹ́ AA èyí obìnrin ó jẹ́ AA
bàbá olówó ó jẹ́ AA. So kò sí bí wọ́n ṣe lè ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó máa fi sọ wípé ìkan tà sí ìkejì. Ìyẹn ni bàbá olówó ò ṣe mọ̀ títí tí àwọn ọmọ yẹn fi dàgbà tó fi di àsìkò tí ìyàwó bàbá olówó ń jẹ́wọ́ fún bàbá olówó. Kí ni kí bàbá olówó ṣe? Tó bá jẹ́ yín ni obìnrin yìí, kí lẹ máa ṣe? Tó bá jẹ́ yín ni bàbá olówó, kí lẹ máa ṣe? Tó bá wá jẹ́ yín gan-an ni ọkùnrin tí wọ́n yàn láàyò tó jẹ́ bàbá fún àwọn ọmọ ìkílẹ̀ fẹ́ ṣe, àbí tó jẹ́ yín gan-an ni àwọn ọmọ ìkílẹ̀ fẹ́ ṣe. Wọ́n ṣàlàyé o, wọ́n ṣàlàyé wípé bàbá olówó lóòótọ́ ló dùn ún, ṣùgbọ́n bàbá olówó ní kí wọ́n lọ bá òun wá bàbá àwọn ọmọ yẹn wá. Ohun tó ṣe fún bàbá àwọn ọmọ yẹn ohun tó dáa ni, àmọ́ kò ń ṣe ẹnu mi ni ẹ ti máa gbọ́, torí yẹn kì í ṣe ìtàn fún èní. Àwọn ọmọ bàbá yìí náà, àbí kí n sọ wípé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n gbé fún bàbá yìí, wọ́n takú jálẹ̀, wọ́n sọ wípé bàbá yìí ni àwọn mọ̀ gẹ́gẹ́ bí bàbá, òun náà dẹ̀ ni bàbá àwọn, òun ló sì máa jẹ́ bàbá àwọn. Ṣùgbọ́n tó bá jẹ́ bí ẹ̀yin ni, tẹ́ ẹ bá jẹ́ bàbá olówó, àrà kí lẹ máa fobìnrin yìí dá? Tẹ́ ẹ bá jẹ́ àwọn ọmọ tá à ń sọ, àrà kí lẹ fẹ́ fi ìyá yìí dá? Àrà kí lẹ fẹ́ fi bàbá tó dáṣẹ́ wọn, kí lẹ fẹ́ fi dá? Àrà kí lẹ fẹ́ fi bàbá tó gbà wọ́n tọ́ tó wò wọ́n, àrà kí lẹ fẹ́ fi wọ́n dá? Gbogbo èrò yín àti àwọn ìdáhùn yín ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa lórí ayélujára. Lórí Facebook a wà gẹ́gẹ́ bí Noah Media, lórí Instagram, TikTok àti Thread a wà gẹ́gẹ́ bí Noah_media, ìyẹn Noah àti ìlà kékeré nísàlẹ̀ pẹ̀lú media. Tẹ́ bá wá lọ sórí YouTube ẹ ṣáà ti tẹ Noah Media 01, àwa la wà níbẹ̀. Ẹ dẹ̀ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gbogbo tẹ́ ń wò lórí móhùnmáwòrán yín, àbí kí ẹ email wa lórí noahmedia@gmail.com. Ìpàdé tún di ìgbà míì tá ò tún máa bára wa sọ̀rọ̀. Àmọ́ bóyá kàyéfì la máa mú wá, bóyá ìrírí ayé ni, ṣùgbọ́n títí ìgbà náà èmi náà ṣì ní tiyín ní tòótọ́. Aródú òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrà ajífẹ́pẹ́ ṣeré, ògbógbòǹdù ẹkùn gbogbo máa fíranfíran, ọmọ bá rí jẹ àwọ̀ láàmọ̀, ọmọ mi tútù tí jó ní fàìfàì. Àlàáfíà o.